Ẹ kú ìkàlẹ̀ nílé ní oko ní ẹ̀yìn odi níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò yìí bá fẹ́ dé. Mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín tológun tológun. Èmi ọmọ yín náà ni Dr. Hafiz Abọ́ládé, ọmọ bàbá Arámidé. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń wò mí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń fún mi ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ń share program mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Àkàndò ní mú yín lọ́wọ́ nílé lóko ní ẹ̀yìn odi. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora, wọn ò ní gbé dìgbàdìgbà wálé o. Ọkọ ọba àdá ọba kò ní sáyín lẹ́sẹ̀ o. Gbogbo àwa tá wà nílùú tí a wà yìí náà, àní ti lérò kúrò dé, àní tòde rò kú wọlé. Rògbòdò ayé òlúlù fún wájó. Ẹ dákun mo bẹ̀ yín, bá mi subscribe, bá mi share program yìí, bá mi like, kí ẹ comment. Ẹ̀rí tí mo mú wá fún wa lónìí, mo mú iṣẹ́ pàtàkì wá fún gbogbo ọmọ Yorùbá nílé ní oko ní ẹ̀yìn odi. Ọmọ Yorùbá ni o, àwa tá jẹ́ ọmọ ọkọ ọmọ Yorùbá ni mò ń bá wí o. Yàtọ̀ sí àwọn tó máa ń sọ pé oògùn ò dáa. Ìwọ tó bá lóògùn ò dáa lọ́dọ̀ tiẹ̀ nìyẹn, ìwọ ló mọ̀. Ọ̀rọ̀ ògùn dàbí òjò tó ń rọ̀ ni. Tó bá wù mí mo lè gbé ke sójò kí n gbé omi nílé ọ̀dọ̀ mi. Tó bá wù mí mo lè má gbé omi kẹ́lòmíì gbé nílé ọ̀dọ̀ tiẹ̀. Bọ́rọ̀ ògùn ṣe jẹ́ nìyẹn. Gbogbo àwọn tá bá nígbàgbọ́ nínú ewé àti egbò, àwa ni mò ń bá wí o. Gbogbo ẹ̀yin àdìjàngbara ọmọ Yorùbá, OPC ni, Àgbẹ̀kọ̀yà ni, Àmọ̀tẹ́kùn ni, kódà tó fi kárí gbogbo àwa tí a bá ń ṣe ọdẹ, àwa tá bá jẹ́ ọdẹ, àwa tá bá jẹ́ OPC, àwa tí à ń jà fún òmìnira. tó òmìnira náà kò ní ní wá lára o. Ọlọ́run á mú wa dé ilẹ̀ lérí. Ọlọ́run á kó wa kúrò nínú oko ẹrú. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìlú tá a wà yìí ìlú tá a wà yìí, ìlú ọmọ òrukàn ni. Bẹ́ẹ̀ ni, ẹni tí wọ́n bá pa àpagbé ni, tí ò sí ní tí ó tẹ̀yìn rẹ̀ yọ. Ẹ má wá jẹ́ ká wora wa níran. Ẹ má jẹ́ wora wa níran níbi tí ìlú ń lọ yìí. Àfi kó lórí dorí ẹ̀ mú o. Ẹ wo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Israel àti Palestine. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nínú wọn ò múra ogun. Ògìgì lógún bá wọn. Bọ́rọ̀ ogun ṣe jẹ́ nìyẹn, ògìgì náà ni ìjà máa ń báyàn. Tíjà bá wá dé, ẹ jẹ́ kán mọ̀ pé ọkùnrin ni ọmọ Yorùbá. Ẹ àwọn agbésùnmọ̀mí, ẹ wo tán ń ṣe nínú oko fáwọn bàbá àtìyá, àwọn bàbá wa, àwọn àǹtí wa. Wọ́n ń pa wọ́n nífọ̀nàfọ̀nsù ni, láìṣẹ̀ láìrò lórí ilẹ̀ wa. Tó Ọlọ́run bẹ o. Kí ni nǹkan tí a máa wá lénìí? Ẹ wo ohun tí ẹ̀ ń wò yìí. Ẹ rí i pé àrò mẹ́ta nù. Àrò mẹ́ta nìyẹn tí kì í da ọbẹ̀ nù. Bá mi ṣe àrò báyìí. Ṣé ẹ ti ṣe? Bá mi wá tàgìrì. Ṣe tàgìrì. Ẹ bá mi wá. Ṣé a ti wá tàgìrì? Tàgìrì náà ni ẹ̀ ń wò yìí. A wá pa tàgìrì ní pánsá. A pa ní pánsá. Ṣé a ti pa ní pánsá? Ìwádìí ẹ̀jẹ̀ ń gbọ́rọ̀ sólòsì ni ẹni. A pa tàgìrì yìí ní pánsá. Ṣé a ti pa ní pánsá? Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Bá mi share program yìí. Ẹ bá mi like, kí ẹ comment. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́ o. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ní di. Ìbànújẹ́ ó kéré, ó tóbi, kò ní wọlé tọ̀ wá.
orogodo ayé kò nílù fún wa jó. Ẹ bá mi yọ ẹ̀pà tàgìrì ní pánsá, ẹ wá kó àwọn ìdọ̀tí tó wà nínú ẹ̀, àwọn ọmọ rẹ̀ ẹ kó wọn kúrò. Tí ẹ ti kó wọn kúrò, lẹ́yìn tá a bá kó wọn kúrò tán, kí ló tún kù? Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ìmọ̀ràn, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àbùdíntolókun, àbùdíntolọ́sà, gbogbo wa pátápátá àní wá owó tì. Ṣé ẹ̀ ń fọkàn bá mi lọ? A ti pa ní pánsá, ẹ wá mú ẹyin òróró, ẹyin ìbílẹ̀ òun ni o. Ṣé ti rí báyìí? A wá fi ẹyin yìí, a fi sínú tàgìrì yìí, a ti fi sí i, òun náà ni ẹ̀ ń wò yìí. Bí a ṣe ń ṣe é, òun náà ni ẹ̀ ń wò yìí. Oògùn ò pọ̀, olóògùn ló ní fẹ́ fi lẹ̀. Ẹ láwọn ìdọ̀tí tá a kó kù nínú tàgìrì yìí, a wá kó lé ẹyin yìí, a kó lé mọ́lẹ̀. Ṣé a ti kó lé mọ́lẹ̀? Ìdérí tí a ṣí lórí tàgìrì yìí, òun ni eléyìí. Ẹ jẹ́ ká fi ìdérí náà, ẹ jẹ́ kí a fi dé. Òun náà ni ẹ̀ ń wò yìí, a ti fi dé. Òun náà ni ẹ̀ ń wò yìí. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo prógámù yìí, ẹ bá mi share ètò yìí, ẹ bá mi like, kí ẹ comment. Lẹ́yìn náà, ẹ bá mi gbé sórí àrò, lórí ibi tá ti sè é nìyí. Tó bá wù wá, a lè lo àdògán, a lè lo àdògán. Ẹ má gbé sórí gáàsì o. Èyí tó dáa jù, tá bá lè ṣe báyìí, ó dáa. A wá kóná sí ìdí ẹ̀. A kóná sí ìdí ẹ̀. Ṣé ẹ ti rí báyìí? A ti kógi sí ìdí ẹ̀ báyìí. Ṣé rí bá ṣe wá kógi sí ìdí ẹ̀ yìí? Ẹ̀dọ̀ bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí, ẹ máa share ẹ̀. Ẹ máa bá mi share ẹ̀. Ẹ máa bá mi like, kí ẹ comment lórí nǹkan tí à ń ṣe yìí. Àwọn ọmọ Yorùbá lélẹ́yìí wà fún o. Àwọn ọmọ Yorùbá wọn ni eléyìí wà fún o. Àwa tí a jẹ́ ọmọ Yorùbá tàtà, àwa ni eléyìí wà fún. Àwọn tí ò gbàgbọ́, tí wọn ò ní gbàgbọ́ nínú oògùn, Ọlọ́run bẹ o. Tí à ń wò yìí ó dájú o. Àwa tí a bá lè ṣe é, ó dájú. Àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Elédùmarè dájú jùlọ. Bí a ṣe máa kóná mọ́ leléyìí títí tí yóò fi, tí ẹyin tá a fi sínú ẹ̀ tí yóò fi jiná. Ẹyin nìkan náà ló wà nínú ẹ̀ o. Tàgìrì àti ẹyin, òun nìkan náà ni ó wà nínú ẹ̀. N tẹ́ fi ṣe àrò yìí igi ni, ó máa wá jẹ́ igi tútù. Ẹ ti rí pé igi tútù ni. Ẹ má lo igi gbígbẹ o. Igi tútù ni ẹ jẹ́ á lò. A sì lè gbé sórí àdògán, orí èédú. A lè gbé sórí àdògán. Bí a ṣe máa ṣe é nìyí títí ó fi jiná. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti dá àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wò nínú àwọn iṣẹ́ tí mo fi síta. Ẹ ti fún mi ní ìròyìn pé ó confirm. Ẹ gbọ́dọ̀ confirm ni. Èmi wá síta láti wá parọ́ fún wa. Mi ò wá síta láti wá parọ́ fẹ́nì kọ̀ọ̀kan wa. Èyí tí àwa gbé dání, òun náà ni ẹ̀ ń wò yìí. Ẹ rí pé bí a ṣe ń sọ fún yín lórí atẹ́gùn, a tún ń ṣe practical. A tún ń ṣe practical. Àbí kí lẹ́yìn olóyìnbó ń pè é? Bí a ṣe lè ṣe é, òun náà ni mò ń ṣe àfihàn rẹ̀ yìí. Ṣé ẹ ti rí báyìí? Bí a ṣe máa, a fi tàgìrì sí ẹyin ẹdìyẹ. A ní fi omi sí o. A ní fi omi sí o. Fúnra tàgìrì ni ó ṣe ẹyin yẹn jiná. Fúnra tàgìrì yẹn ni ó ṣe ẹyin yẹn jiná. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ìmọ̀ràn. Àgbà ò ní tán lórílẹ̀ o. Ẹ̀yin tí ẹ̀ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín. Mo fi adániwáyé, mo fi bẹ̀ yín. Ẹ dákun, bá mi subscribe. Ẹ rí pé ọkùnrin tó sun rárá fún ọkùnrin, akọ́ṣẹ́ ló ń ṣe o. Sẹ́yìn náà rí báyìí.
àkọsẹ́ òun ni ó ń ṣe. Àìsí ìjúbà fàrà sínú kú bí a ṣe ṣe náà ni mo ṣe ń fi hàn wá yìí. Àìjúbà fàrà sínú kú o. Ìbálò bàbá mi Gbàdàmọ́sí Arámidé ẹni re. Iwájú tí ẹ kọjú sí Ọlọ́run jẹ́ kó dáa o. Ẹ̀yìn tí ẹ fi sílẹ̀ ẹ̀yin náà ò bàjẹ́. Ẹ̀yin gbogbo wa náà ò ní bàjẹ́ táyà tọmọ tẹbí tará. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́ o. Etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá. Porogodo ayé ò nílù fún wájú. Tẹ́ bá wò ó ẹ rí i pé kíní yìí ti jó ó ti jiná. Ẹ bá wo inú ẹ rí i pé ẹyin yẹn inú ẹ ti sò ó ti jó. Ẹyin yẹn ti fẹ́ jáde fúnra ẹ̀. Ẹ wò báyìí ẹ wo ẹyin. Ẹ rí i pé ẹyin ti fẹ́ jáde fún ara ẹ̀. Ẹ bó ti fẹ́ jáde yẹn á wá á gbé kíní kúrò lórí iná. Á gbé kúrò lórí iná. Ẹyin ti jáde fúnra ẹ̀. Ẹ ti rí báyìí. Yẹ́rí mi wá fi iṣẹ́ ìkalẹ̀ fún ìwọ olè. Ìwọ tó ń gbé wiri. Nítorí àwọn jagunjagun wa wọ́n jẹ́ Yorùbá ó jẹ́ ọmọ Yorùbá. Torí ẹ̀ mo fi iṣẹ́ ìkalẹ̀ fún àwọn ajìjàǹgbara ọmọ Yorùbá. Mo kí gbogbo ọmọ Yorùbá jí má sùn. Mo kí gbogbo yín Yorùbá movement. Mo kí gbogbo yín o. Mo sì kí Yorùbá parapọ̀. Oduduwa awareness. Mo kí gbogbo yín. Ẹ dákun ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Bá mi share program yìí. Ẹ bá mi like kí ẹ comment. Lókùn tá máa ṣe òun náà ni bí a ṣe máa jẹ ẹyin yìí. Ẹ rí pé fúnra ẹyin yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wò ó fúnra ẹ̀ ni ó yọbọ́ nínú ààrùn. Mi wá fi iṣẹ́ ìkalẹ̀ fún ìwọ ọ̀daràn o. Mo fílẹ̀ nítorí àwa ọmọ Yorùbá àtàtà. Torí ẹ̀ mo fi iṣẹ́ yìí mo fi iṣẹ́ ìkalẹ̀. Ṣé rí bí ó ṣe wà yìí á bó ipò ara ẹyin yìí. Ẹ tá bá bó ipò ara ẹyin yìí á wá kó sínú ẹ̀gbọ̀n òwú. Á kó sínú ẹ̀gbọ̀n òwú. Bá ti wá kó sínú ẹ̀gbọ̀n òwú á wá dì ní ìkóbẹ́rẹ́. Kí náà ń pè ní ìkóbẹ́rẹ́? Ń tá a dì ní òwú dúdú àti funfun. Tá bá ń lọ sí ìrìn àjò ẹ ká máa fi ìkóbẹ́rẹ́ yìí ẹ ká máa fi sí àpò. Ọ̀nà méjì la lè gbà lo ẹyin yìí. A lè jẹ tèpotèpo. A lè bó ipò ara ẹ̀. Bá ti wá bó ipò ara ẹ̀ á wá fi ìpolòfo ẹyin yẹn tí a bó á fi sí orí ẹ̀gbọ̀n òwú. Á fi sínú ẹ̀gbọ̀n òwú. Á wá dì ní ìkóbẹ́rẹ́. Ẹyin yìí tá bá fẹ́ jẹ á jù sẹ́nu ní ẹ̀kan náà ni. Láláì ya ẹnu. A ní ya ẹnu wa. Ẹ jẹ́ ká sè lórí àrò tàbí lórí àdògán. Tá bá sè lórí stove ẹ mọ̀ pé ẹyin yìí máa jábọ́lẹ̀ fúnra ẹ̀ ni. Kò sọ́nà tí ó gbà jábọ́ fúnra ẹ̀. Ohun tó ń dàbí náà ni ká sè lórí àrò. Mo ṣe ṣe yẹn. A lè kógi sórí àrò ká sè lórí àrò. A lè fi igi ṣe àrò. A lè fi igi ṣe àrò. Ẹyin náà ni ẹ̀ ń wò yìí o. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́ o. Etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní bọ́ wọlé bá èmi àti yín. Bẹ́ẹ̀ ni porogodo ayé ò nílù fún wájú. Ẹ má gbàgbé láti bá mi share program yìí. Ẹ bá mi like kí ẹ comment. Mi fi iṣẹ́ ìkalẹ̀ fún ọ̀daràn o. Wọ́n tó bá fi iṣẹ́ ìjalè ọwọ́ agbófinró bà ẹ́. Má fi jalè o. A máa fi ń dáàbò bo ara wa ni. Ẹ jẹ́ ká ṣe fún ọmọ fún ìyàwó fún ara wa gangan náà. Ẹ bá ti jù sẹ́nu a gbọ́dọ̀ ya ẹnu tí a fi jẹ tán o. Òun náà ni ẹ̀ ń wò yìí. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Bá mi share program yìí. Ẹ bá mi like kí ẹ comment polówó fẹ́ lélẹ́yìí. Àrùn polówó yẹn a wá fi àrùn dáadáa. Ẹ jẹ́ ká lọ̀ kó kúnná. Bá ti wá kúnná ẹ jẹ́ ká fi sínú òwú tútù. Ká fi sínú òwú tútù. Bá ti wá fi sínú òwú tútù ẹ jẹ́ ká dì ní ìkóbẹ́rẹ́. Ẹ jẹ́ ká máa fi sí àpò nígbà tí a bá ń lọ ìrìn àjò
tí a bá ń travel òní àárùn ká lọ kó kúnná kòlòpé náà ni ẹ̀ ń wò yìí. Àárùn á lọ tí ó kúnná á wà fi ṣe ìkóbẹ́rẹ́, á dì ní ìkóbẹ́rẹ́. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá, gbòrògbòdò ayé kò nílò fún gbogbo wa jó. Àní jù báyìí lọ lórí ètò yìí, tó bá dìgbà míì á tún mílẹ̀ tó tún yàtọ̀ sí eléyìí wá. Orúkọ mi yí padà, èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi náà ni Dr. Afeez Abolade. Ire o, ó dìgbà, ó dìwọ̀, bí ọjọ́ rọ̀.